A kú dédé àkókò ní gbogbo tí a bá ti ní àǹfààní láti máa wò wá ní ìkànnì Ajára Màlẹ́fà TV ojú tẹ́ fi ń wò wá ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ní di láṣẹ Èdùmàrè. Ní ìbámu pẹ̀lú ìròyìn kan tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde yẹn ní àná ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2025 látàrí ètò àtúndì ìbò eléyìí tí ó wáyé lónìí ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2025 yẹn ní agbègbè Ìṣàgámù, Ìkẹ́nnẹ́ àti Ìpẹ́rù eléyìí tí ó jẹ́ agbègbè eléyìí tí ó ṣojú ẹkùn ìdìbò ìyẹn ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn ti ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní tá a bá gbàgbé pé ẹni tí ó jẹ́ aṣojú yẹn fún ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin níbẹ̀ eléyìí tí ìwòyàn mọ̀ sí Ìjàyà tó jẹ́ Ọlọ́run nípè. Ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ṣe sọ wípé láti àná ni wọ́n ti ní káwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò ti iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n dúró wámúwámú sáwọn agbègbè náà pẹ̀lú àṣẹ látẹnu ọ̀gá yányán ìyẹn CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD. Ní ìbámu náà ni ó jẹ́ wípé ìròyìn eléyìí tó ń wọlé ní yàjóyàjó jẹ́ kó yé wa wípé lónìí ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2025 níbi àtúndì ìbò eléyìí tí wọ́n ní ó ń lọ lọ́wọ́ ìyẹn ní Ìpẹ́rù, Rẹ́mọ, Ìṣàgámù, Òdè àti gbogbo ẹkùn ìdìbò eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò àtúndì eléyìí tó ń wáyé lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tó jẹ́ ti agbègbè Rẹ́mọ. Níbẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ti wá fi léde lónìí ní yàjóyàjó wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn mà ti tẹ àwọn tí wọ́n jẹ́ ìyẹn òṣìṣẹ́ elétò ìdìbò eléyìí tí wọ́n ní wọ́n rọ́wọ́ tó wọn ní Ìpẹ́rù, Rẹ́mọ. Wọ́n ní nígbà tí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àtúndì ìbò náà tó lọ lọ́wọ́ níbẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn tí wọ́n ní kán wà ní àwọn ìgbèríko gbogbo kí wọ́n máa wo àwọn èèyàn tó lọ tó ń bọ̀. Wọ́n ní ìbámu pẹ̀lú eléyìí ni wọ́n rí àwọn kan eléyìí tí wọ́n pera wọn ní òṣìṣẹ́ iléeṣẹ́ eléyìí tó jẹ́ tètò ìdìbò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní àwọn mẹ́ta ló wà nínú ọkọ̀ eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá mú tí wọ́n fi yẹn nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ Lagos AKD 887HT. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ọ̀gbẹ́ni Tonyem Johnston àti Miss Mandara Aminat. Òun náà ni wọ́n sọ wípé wọ́n bá nínú ọkọ̀ náà pẹ̀lú ẹni tí ó wà wọ́n gẹ́gẹ́ bí dírẹ́bà. Ní ìbámu pẹ̀lú iṣẹ́ eléyìí tí ọlọ́pàá ń ṣe láti wo àwọn inú ọkọ̀ náà láti wo bóyá gbogbo nǹkan pátápátá lọ bó ṣe yẹ kó lọ tàbí wọ́n gbé ẹrù òfin. Wọ́n ní níbẹ̀ náà ti bá owó eléyìí tó jẹ́ 2.5 million naira nínú àpò kan eléyìí tí ó wà lọ́wọ́ ọ̀gbẹ́ni Johnston Tonyem àti ẹni tí ó jẹ́ ìkejì rẹ̀ ìyẹn Mrs Mandara. Wọ́n ní níbi ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò níbẹ̀ ni wọ́n gbọ́ wípé ní ẹni tí ó jẹ́ Johnston yìí ló ti fi ọ̀rọ̀ léde wípé ọ̀gá òun ló ní kóun lọ bá ẹnìkan tó jẹ́ gbajúgbajà olóṣèlú yẹn nílé ìtura tí wọ́n pè ní Kenyo Hotel nílùú Ìpẹ́rù, Rẹ́mọ. Wọ́n ní ìdí rèé tí wọ́n ṣe sọ wípé ó ní ọ̀gá òun ní kóun lọ bá onítọ̀hún. Wọ́n ní ẹni yẹn ló gbé owó náà fún wọn náà orúkọ onítọ̀ ní Political Solution. Wọ́n ní ọ̀dọ̀ Political Solution ni wọ́n ti gba owó náà. Ṣùgbọ́n ní ìbámu pẹ̀lú àti lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti rọ́wọ́ tó àwọn méjèèjì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì ti kó wọn sí akátá iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ó ń rí sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá yányán ní ìpínlẹ̀ Ògùn ìyẹn CP Ògúnlọ́wọ̀ Lánrè PhD ó ṣe fi ọ̀rọ̀ náà léde wípé ẹnikẹ́ni ò ní lọ láìṣẹ́ torí wípé gbogbo ohun tí a bá fẹ́ ṣe a ní láti ṣe pẹ̀lú ìbámu pẹ̀lú òfin. Wọ́n wá sọ wípé kí gbogbo aráàlú fọkàn balẹ̀ àwọn yóò túbọ̀ máa fi tó wa létí ibi tí ọ̀rọ̀ náà tó bá ń lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ló fi ìròyìn yìí léde. Tó bá jẹ́ pé àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ wọn ní ìkànnì Ajára Màlẹ́fà TV, ẹ subscribe sí ìkànnì ẹ̀ on notification button, ẹ like, ẹ comment, ẹ share. Àjọṣepọ̀ wa tẹ́ rí yẹn náà la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣé o, ẹ kú gbàgbọ́ gbọ́jà pàdé ní comment section.